má dá àwọn dìdìrín lóhùn. Yes, so that man is very stupid. Ó stupid gan. Oríyọmí Hamzat, ó stupid gan. Ṣé wá rí mi wá blame Oríyọmí Hamzat? Ṣé rá àwọn ọmọọṣẹ́ yẹn dìdìrín ni wọ́n? Ṣé rí ní àkọ́kọ́ Oríyọmí Hamzat kò sí ní Nàìjíríà, ó wà ní London. Ó wá rán àwọn ọmọọṣẹ́ dìdìrín. A ní Nàìjíríà lè gbọ́n. Oríyọmí Hamzat ó gbọ́n, ó ní ọgbọ́n lórí. Gbogbo kéèsì yẹn pátápátá kò jẹ́ kó ṣẹlẹ̀ ńgbà tó wà ní Nàìjíríà. Ó wá rán àwọn èèyàn, ó rán àwọn ọmọọṣẹ́. Ó ní kí wọ́n lọ gbé àpótí ẹ̀rí wa. Ó fún ààrẹ sí Nàìjíríà o. Ó fún ààrẹ kò sí Nàìjíríà. Ṣé àwọn ọmọọṣẹ́ yẹn ọ̀dẹ̀ àti dìdìrín ni wọ́n? Ṣé gẹ́tì bẹ́ẹ̀? So wọ́n lè jọ́dá àti gígìrì, wọ́n máa padà fún wọn kó nọ́gbẹ̀yìn náà ni. Torí pé ẹni tó rán wọn níṣẹ́ ó gbọ́n gan, kò sí ní Nàìjíríà. Owó Oríyọmí Hamzat wọ́n fún ààrẹ ò ṣe gbàbẹ̀ lọ. Ó wá ní kó máa ṣó ẹ̀ fún ẹ lórí screen. Àwọn ọmọọṣẹ́ ọ̀dẹ̀ dìdìrín tí orí wọn ti kú. Àwọn yẹn náà ń bẹ́ gàlégàlé. Nàìjíríà ẹ máa padà fọwọ́ ara yín máa para yín kankan ni. Àpótí ẹ̀rí náà ni màá lọ. Bó bá jẹ́ mi ìyáálé Mósè, èmi náà fẹ́ mọ̀ nǹkan tó wà nínú àpótí ẹ̀rí tó pààyàn. Why? Ṣọ́tiyé wà á máa wá dífin tó tò ní torí ṣé mo wípé àwọn ní àwọn ará ìlú yẹn wo èrò bó ṣe pọ̀, wọ́n fẹ́ lọ síbẹ̀ yẹn láti lọ jà fúnra wọn, láti lọ gbèjà. Òkè tá a bá fi wọ́n lẹ̀ kán dáná sun gbogbo àtàpótí ẹ̀rí àti gbá kán dáná sun gbogbo ẹ̀. Wọn ò ní rídìí ọ̀rọ̀ mọ́, wọ́n lè ní àpótí ẹ̀rí yẹn gangan ní tòótọ́ òun ló mú jẹ. Ṣùgbọ́n ẹnìkan bá wọn dá sí, ẹ̀yin ẹ má wọrí o, èmi ni agbẹnusọ yín, màá bá yín dá sí, ẹ ṣáà ní sùúrù, ẹ kú tẹ̀m̀pà. Ó gbé àpótí ẹ̀rí. Tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ a ní choice mọ́. Bí nǹkan bá ti lè ṣẹlẹ̀ báyìí ohun tí ò ṣẹlẹ̀ rí máa ṣẹlẹ̀ torí ó ti ṣẹlẹ̀ náà nìyẹn. Wọ́n dẹ̀ gbé àpótí ẹ̀rí nìyẹn. Òkè gbogbo ayé ẹja rí o. Ẹ máa tún tó wà nínú ẹ̀ ní o torí hàn ní kankan ló pààyàn bẹ́ẹ̀ o. Ṣé mọ̀ pé ẹjọ́ tí wọ́n rò nìyẹn, ẹjọ́ tí wọ́n mú síwájú ẹ̀ nìyẹn. O kò ní sọ wípé kì í ṣàpótí ẹ̀rí torí òun náà ó lóun látijọ́ tóun ti gbòun ò mọ̀ wípé àpótí ẹ̀rí ń pààyàn, òun ò gbọ́rú ẹ̀ rí. Èmi fúnra mi náà iye tinú Bíbélì la gbọ́ rí wípé ìyúsà torí pé ìyẹn ó yàtọ̀ sí tẹ́ ń ṣe ń bí báyò, ó yàtọ̀ gédégbé. Àpótí ẹ̀rí àná ó yàtọ̀ sí tá à ń ṣe practice torí kì í ṣe ohun tó wà nínú àná ló wà nínú tẹ́ ń ṣe, ohun tó fi yàtọ̀ nìyẹn. Kán ní àpótí àná òun yẹn náà ní gbogbo yín níbẹ̀ ni wọ́n ti ṣẹlẹ̀, a lè ní wọn gbọ́dọ̀ fọwọ́ kan pé ó máa ń mú jẹ ní tòótọ́ torí pé ó pa Hausa o. Ṣùgbọ́n kì í ṣe ohun tó wà nù yẹn. Ẹni tán ló wà nù yín ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ Kristi, ó ti kú, ó ti jíǹde, kò sí nínú ẹ̀ mọ́. Bíbélì tó sọ fún wa wípé ká máa ṣe ń gbà yẹn, Bíbélì kan òun náà ló sọ fún wa wípé don't go there again. Ẹ má rántí ẹ̀ mọ́, ẹ ní lè máa wá torí wípé wọ́n rí wípé àwọn ènìyàn ohun tán rí náà fẹ́ máa bọ. Wọ́n fi Ọlọ́run sílẹ̀, wọn ò fẹ́ sin Ọlọ́run mọ́. Ó sọ fún Jeremáyà lọ gbé àpótí yẹn kó lọ gbé pamọ́. Nígbà tẹ́ ẹ bá délẹ̀ náà ẹ má rántí ẹ̀ mọ́, ẹ ní lè ṣe mọ́. Ẹ lè máa fọkàn yín sí Kristi nìkan. Ohun tí bàbá Oríyọmí ṣe yẹn òun ni wípé kó hàn sí gbogbo ayé. Ó lè fi sọ́dọ̀ ẹ, ó lè fi sọ́dọ̀ wa, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ń ṣe. Kérúbù ni wọ́n bí mi sí, kérúbù ni omi kérúbù ni wọ́n, gbogbo ìdílé mi kérúbù ni wá. Àkọ́kọ́ ńbẹ̀, Alhaji Oríyọmí Hamzat Òkìkí ọmọ Hamza, olóòtú ètò Kọ́kọ́rọ́ Alátẹ lórí rédíò Àgídìgbò station. Tó bá ṣe pé ìrìn àjò yín nínú ayé lórí àwọn ètò tẹ́ ń ṣe, yálà ètò ní ṣe pẹ̀lú àfà, ètò ní ṣe pẹ̀lú Kristẹni, ètò ní ṣe pẹ̀lú àwọn ẹlẹ́sìn àbáláyé, tó bá ṣe pé ẹ ṣe pẹ̀lú fẹ́ẹ́nú, ẹ̀ẹ́dẹ̀ lo serviceness nítorí pé ẹ jẹ́ mùsùlùmí, ẹ̀ ń ṣe bó ṣe yẹ kó rí, ẹ̀ ní ṣubú láéláé. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀ ń ṣe pẹ̀lú fẹ́ẹ́nú, tàbí ẹ̀ ń fi ẹlẹ́yàmẹ̀yà ìsìn ṣe, tàbí ẹ̀ ń fi ẹlẹ́yàmẹ̀yà ìfẹ́ ẹnu ṣe, tàbí ẹ̀ ń ṣe pẹ̀lú pé ẹni tó kọ́kọ́ wá rojọ́ fún mi ló jàre, tó bá ṣe pé bẹ́ẹ̀ lẹ ṣe ń ṣe, ní tẹ́ ń sọ síta àti ètò tẹ́ ń ṣe lèmi rí o, ìlọ́pọ̀lọpọ̀ náà dẹ̀ ń wò, bó tó bá yẹ pé ní tẹ́ fi ń ṣe nìyẹn, Ọlọ́run á ṣe ìdájọ́ fún yín tó bá yẹ yín, ìdájọ́ tó bá yẹ tó rà mọ̀nàfìkì nù, àbòsí nù, Ọlọ́run ó ṣe fún yín ìdájọ́ tó bá tọ́ sí yín, ìdájọ́ tó lọ́ọ́ máa ń dá fún mọ̀nàfìkì nínú òwe tèmi àti yín jọ gbàgbọ́, Ọlọ́run á ṣe fún yín.
àmọ́ tó bá ṣe pé bẹ́ẹ̀ kọ́ ẹ ra àánú gbà. Gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ ṣubú yóò dẹni àkọlẹ̀bọ̀. Gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ má kán pè yín kẹ́ ẹ má jẹ mọ́, wọ́n á pè ń tọ̀hún láàárọ̀ kò ní jẹ́ láàárọ̀, wọ́n á pè lọ́sàn kò ní jẹ́ lọ́sàn, wọ́n á pè lálẹ́ kò ní jẹ́ lálẹ́. Àkọ́kọ́ mo kí gbogbo ẹlẹ́sìn pátá nínú ayé, pàápàá jùlọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí. Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ní Àtìbà ń bí, èmi ò kí ń tètè dá sí. Ìdí tí mi èsì ṣe fi tètè dá sí ni wípé Yorùbá ní onílàákàyè ó gbọ́dọ̀ yára gbọ́rọ̀ ṣùgbọ́n kó lọ́ra láti fèsì sí. Torí pé èmi máa ń fẹ́ káwọn ọ̀jọ̀gbọ́n onílàákàyè, àwọn ọlọ́pọlọ pípé tí wọ́n ní làákàyè jùrú mi yìí lọ, mo máa ń fẹ́ kán kọ́kọ́ sọ̀rọ̀ kó tó di pé màá sọ̀rọ̀. Then tọ́rọ̀ bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀yà ẹ̀sìn míì, mo máa ń ronú lẹ́ẹ̀mejì kó tó di pé màá sọ̀rọ̀ lórí ẹ̀. Pé báwo ni màá sì sọ̀rọ̀ yẹn tí ò ní dàbí pé torí pé ẹni tí mo fẹ́ sọ nípa rẹ̀ ó jẹ́ ẹlẹ́sìn tá a jọ ń ṣe, tàbí pé torí wípé èmi gangan wà nínú ẹ̀sìn tó ní issue ká tó wá pé kò sẹ́sì tó ní issue. Mo máa ń caution láti sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n tá a bá sọ lénìí, a lè má lè sọ lọ́la. Ẹni a ní láti máa fa àwọn àfọ̀mọ́kànmọ́ láàrin ara wa. Mo kọ́kọ́ fẹ́ rọ kò ṣe gbàgbọ́ kò ṣe mùsùlùmí kò ṣẹlẹ́sìn àbáláyé. Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí tẹ́ bá fẹ́ dá sí ẹ ronú lẹ́ẹ̀mejì. 75% ti àfà ìlú lájọṣepọ̀ pẹ̀lú pásítọ̀. Àjọṣepọ̀ ti fífẹ́ kọ́ o, àjọṣepọ̀ tí wọ́n jọ ń fúnra wọn láṣìírí, ẹ kọ́kọ́ lọ mú yẹn dání nínú ayé. 75% ti pásítọ̀ ìlú ní àjọṣepọ̀ pẹ̀lú àfà tí wọ́n jọ ń fúnra wọn ní àṣírí. O fẹ́ o kọ̀, tó o bá tí ìrìn débẹ̀ ló kù, ibi tójú bá dé ibẹ̀ ló pin ìran. 75% tí babaláwo tàbí ẹlẹ́sìn àbáláyé ni wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú 75% àfà. Nínú religion mẹ́tẹ̀ẹ̀ta tá a gbé dání lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí kí n sọ pé tá a gbé dání láfíríkà, àwọn mẹ́tẹ̀ẹ̀ta 75% tí wọn ni wọ́n jọ ní àjọṣepọ̀ ìkọ̀kọ̀. So àwa tí ìwọ tó wàá jẹ́ àfà tó jẹ́ mùsùlùmí lásán tàbí tó jẹ́ mùmínì, ìwọ tó jẹ́ wòlíì tó jọmọ lẹ́yìn kìrìsìtẹ́nì, ìwọ tó kìí ṣe babaláwo tó kìí ṣe oníṣàngó tó kàn jẹ́ ẹlẹ́sìn àbáláyé, orí rẹ̀ kó tó dá sọ̀rọ̀ o. Rò lẹ́ẹ̀mejì, rò lẹ́ẹ̀mẹ́ta. Ẹ lè máa forí wa fàgbọ̀n. Ẹ dẹ̀ lè máa forí wa gbára wa. Torí pé tí wọ́n bá ní ayé bàjẹ́ lónìí, kò sí nǹkan kan tó bá ayé jẹ́, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni. O fẹ́ o kọ̀. Sórí àpọ́ndùn kálukú kàn ń fi ọ̀sẹ̀ sí tiẹ̀, ìpolówó ọjà lásán ni kálukú ń ṣe. Tó o bá rẹ́ nìkan tí ń hèlì ẹ̀sìn tiẹ̀ pé ẹ̀sìn tèmi ńlọ dáa jù, ẹ̀sìn tèmi ni ó wá látọ̀run, ẹ̀sìn tèmi ló wá láti inú omi, ẹ̀sìn tèmi ilẹ̀sìn baba ńlá baba wa. Gbogbo ẹ̀sìn yìí torí pé báwọn tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀sìn yẹn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ kọ́ là ń ṣe lénìí mọ́. Ẹ kọ́kọ́ lọ mú yẹn dájú. Ètò pé ọ̀rẹ́ lẹ́yìn pé má tẹ̀lé wòlíì kankan mọ́, má tẹ̀lé àfà kankan mọ́, má tẹ̀lé babaláwo kankan mọ́. Tó bá ṣe pé Elédùmarè ni wọ́n ń ké pè nínú ẹ̀sìn àbáláyé, díò pẹ̀lú Elédùmarè rẹ̀ yẹn tó bá mọ̀ pé oníkan ṣe inú ayé, tó bá nígbàgbọ́ nínú nǹkan tó gbé dání. Tó bá ṣe pé kìrìsìtẹ́nì ni ẹ, tó ṣe pé Ọlọ́run ni Olúwa olùgbàlà rẹ, fèsì Olúwa olùgbàlà rẹ. Má wo wòlíì kan, má nígbàgbọ́ pé wòlíì kan ló lè bẹ tán ṣòro rẹ, tàbí ló lè bí ìyà bùkátà rẹ, tàbí ló lè gbé ọ débi tó ń lọ. Tí gbàgbọ́ ẹ bá gbé, wà délẹ̀ lè rí. Tó bá ṣe pé lẹ́sìn Islam ni ọ, mọ̀ ríra rẹ nírí pé àfáà kan bẹ tàbí ìmáàmù mọ́sálásí yín tàbí àfáà kan bẹ tí wọ́n ló gbówọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ nǹkan fàyẹ̀ kan ẹnu rẹ̀ ló wà, lọ wádìí àfàǹgà dáadáa. Ìṣòro tiẹ̀ gan ju tiẹ̀ lọ. Lọ dúró ti Ọlọ́run Allah, lọ dúró pẹ̀lú gbólóhùn la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Tó o bá ti nígbàgbọ́ tí kìí ṣe pé òun sọ kíní yìí lórí ahọ́n, tó o ní business pẹ̀lú Ọlọ́run Allah rẹ̀, tẹ̀jọ dá dúró
tí kì í ṣe pé o ṣẹ̀ nígbàgbọ́ wípé nígbà tó o bá ṣẹ̀ gbé omi lọ ọ̀dọ̀ àfáà kan tàbí tó o bá gbómi lọ ọ̀dọ̀ wòlíì kan ìlọ̀rọ̀ rí ó tó bọ́ sójú tó. oore ọ̀fẹ́ tí mo kàn fẹ́ tọrọ fún ẹ bí ò ju 20 minutes lọ farabalẹ̀ wo fídíò mi yìí because mo fẹ́ yànnàná àwọn nǹkan kan fún ẹ nínú ayé ìrírí sàgbà ọjọ́ orí má wò kó jù mí lọ má wò kó dé ayé síwájú mi ìrírí mi ni mo fi ń sọ nǹkan tí mò ń sọ. Now ẹ̀yin ẹlẹ́sìn Kristẹni generally mo rọ̀ yín mo bẹ̀ yín tí n kí ohun bá ti kọ́kọ́ ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa wà ní ìfarabalẹ̀ láti kọ́kọ́ wo ókè ṣó yẹ kó rí báyìí ṣó yẹ kó rí báyìí àwọn ọ̀jọ̀gbọ́n kan wò bẹ́ẹ̀ same thing ẹ̀yin ẹlẹ́sìn Islam ṣùgbọ́n bà mí lọ́kàn jẹ́ fún àwọn kan tí wọ́n jáde lẹ́yìn tí ọ̀rọ̀ àpótí ẹ̀rí ṣẹlẹ̀ tán torí Yomi control pé kán gbà àpótí ẹ̀rí lọ síbi báyìí kán ṣe báyìí tán dẹ̀ ṣe bẹ́ẹ̀ ìròrí tèmi yàtọ̀ lórí àpótí ẹ̀rí ìròrí mi yàtọ̀ lórí Kérúbù and Séráfù ìròrí mi yàtọ̀ sí ti gbogbo yín lórí Oríyọmí Hamzat fúnra rẹ̀ ṣùgbọ́n síwájú ohun gbogbo ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ẹni tó fa allegation kan Oríyọmí Hamzat lẹ́yìn tó ṣe apology tán torí pé n tó mú mi sọ̀rọ̀ nìyẹn if not mi ní sọ kankan lórí kéèsì yẹn because mo ti wò wípé ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ gbàm àti rojọ́ lórí ẹ̀ ẹni tó ní ọ̀rọ̀ ó ti jáde ó ti lọ sí apology yẹn gangan òǹdẹ̀kọ́ ló kàn correction àgbọ́yé ló kàn but ó ti sọ̀rọ̀ nípa àgbọ́yé ẹ̀ rẹ́dì láti gbọ́yé ó wá fi apology parí ẹ̀ ẹ̀yìn tó tún wá ṣe apology tán ọ̀rọ̀ tó wá ń jáde. torí pé ẹni tó rán wọn níṣẹ́ ó gbọ̀ngàn kò sí ní Nàìjíríà owó Oríyọmí Hamzat wọ́n fún ààrẹ ò ṣe gbàbẹ̀ lọ ó wá ní kó máa ṣó ẹ̀ fún ẹ lórí screen àwọn ọmọọṣẹ́ ọ̀dẹ̀ dídìrín tí orí wọn ti kú àwọn yẹn náà ń bẹ́ gàlégàlé Nàìjíríà ẹ máa padà fọwọ́ ara yín máa para yín kankan ni torí wípé àtojúbọ̀ yìí kókó sí kan tó ń fa gbogbo rádaràdà àti rédèrèdè náà tó wà Nàìjíríà yìí náà àtojúbọ̀ náà ni àtojúbọ̀ ká má mọ Ọlọ́run fún Ọlọ́run ká má dẹ̀ mọ àwọn ẹni mímọ́ fún ẹni mímọ́ ká má mọ ohun àṣírí Ọlọ́run fún àṣírí Ọlọ́run Bíbélì gan wípé àṣírí Olúwa bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù ẹ̀ Oríyọmí Hamzat ò bẹ̀rù Ọlọ́run náà ò láṣírí àwọn ọmọọṣẹ́ ẹ̀ náà wọn bẹ̀rù Ọlọ́run wọn ò láṣírí so iléeṣẹ́ yìí tẹ̀lé gbé wọ̀nyẹn ẹ̀yin fúnra yẹn máa rí fíìmù kò sẹ́ tó fẹ́ júwe fún yín kò sẹ́ tó ṣépè fún yín but ẹ̀yin fúnra yín ẹ máa rí fíìmù ẹ mọ̀ pé nǹkan tẹ́ ṣe ẹ ti kọjá yẹn the man is very stupid gbogbo àwọn ọmọọṣẹ́ yẹn náà wà stupid but the man is wise in some area ó wise lérí òun dẹ̀ ló tún gọ̀ jù kò sí ní Nàìjíríà ó rán àwọn ọmọọṣẹ́ ẹ̀kọ́ lọ ó lọ jókòó sí London ó wá ń wò lórí screen àwọn ọmọọṣẹ́ àwọn ọ̀dẹ̀ àwọn gọ̀lúgọ̀ àwọn dìdìrìn àwọn tó rí wọn ti kú àwọn tó jẹ́ pé wọ́n máa padà fi wọ́n kóná gbẹ̀yìn ni wọ́n máa fi wọ́n kóná gbẹ̀yìn ni àwọn tó mọ ìjọba gọfà tó bá jẹ́ ọlọ́pàá gan ló dá sí kéèsì yẹn kò lè treat kéèsì yẹn bẹ́ẹ̀ yẹn tó bá tẹ máa padà treat kéèsì yẹn bẹ́ẹ̀ they will never bring it to online ẹni ọ̀pẹ torí online tí wọ́n bring ẹ̀ wáyé náà òun ló kó gbogbo wàhálà òun ló kó bọ́ Oríyọmí Hamzat kò dẹ̀ sí problem o orí Àgbàlá Gabriel òun ló kó bá so orí Àgbàlá Gabriel náà wọ́n á jẹ́ bọ́ta lẹ́yìn tó ti tú aṣọ àṣírí lára ara ẹ̀ tó ti tú aṣọ àṣírí lára àwọn ọmọọṣẹ́ ẹ̀ tó ti tú aṣọ àṣírí lára Àgídìgbò FM tó jẹ́ pé owó àwọn onírú owó alátàwọ́ lépo orí àwọn ló fi kó jọ wà bọ́ta ni I'm sorry CNS food ṣáwọn CNS àwọn CNS kọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ wọn before you enter it ó wá ní o pe àwọn ọ̀rẹ́ ẹ̀ kan àwọn kan support ó pe àwọn ọ̀rẹ́ ẹ̀ kan wọn support ta ló fẹ́ support ó mọ̀ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn ó mọ̀ pé èrí tí wọ́n rí yẹn ó ti pẹ́ tí àwọn kan ti ń wá ẹ̀ tó ti ń wá ọ̀nà láti tú àṣírí ẹ̀ táṣírí ò tú so Bíbélì dẹ́ wípé ègbé ni fún ẹnikẹ́ni tó ti pàṣẹ rẹ̀ jáde kò sí àlàáfẹ́ fẹ́ sọ̀rọ̀ kò sí ká tó kà wá pẹ̀lú yẹn but anywhere tẹ́ bá ti ń sọ̀rọ̀ a máa bọ́mbà yín ni bọ́mbà to bọ́mbà orí yín tó pé yẹn ó máa pé a máa la snake a máa la mọ́ yín lórí tẹ́ bá ti la mọ́ a máa gbé ìṣó gidi a máa kàn mọ́ yín lórí torí pé ẹ̀yin náà ẹ ti lọ kàn ìṣó mọ́ àwa náà ṣé Oríyọmí Hamzat ó lè ṣí ojú ẹlẹ́yà síta Oríyọmí Hamzat ó yá gba Kaaba lọ kó lọ ṣí ojú Kaaba ṣebí Kaaba yín ẹ wò problem ti ṣẹlẹ̀ báyìí a máa dá ogun ẹ̀rú fún yín ni Kaaba yín yẹn ilé òòṣà ni Kaaba yín yẹn ilé òrìṣà ni Kaaba yín yẹn ilé òrìṣà ni kí ilé òrìṣà ni àbọ̀ mọ̀ pé lóríṣà ni
ilé òrìṣà ni ìṣe ni bàbá yín lé wọn kúrò bẹ́ẹ̀ ni bàbá yín lé wọn kúrò bẹ́ẹ̀ ó wá bíùdì bẹ̀ ó wá fàyà wá lọ bẹ̀ wá lọ forí balẹ̀ o lè lọ kábàáyín kan lọ máa tú àṣírí kábàáyín so definitely kábàáyín lọ́wọ́ wa Nàìjíríà ó lè tú kò sí kọ́tẹ́ ti tú Nàìjíríà ẹ ṣe máa padà tú ayé táyé yín náà máa padà fọ́ dànù àwọn ọlọ́pàá gan wọn gbọ́ lórí ní ọjọ́ kan gbọ́ lájílẹ̀ kó gbọ́ tí mo sọ fún yẹn lọ́jọ́ kan mò ń gbé àpótí ẹ̀ ọlọ́pàá náà níwájú ọba tó láyé tó ní ọrùn tí máa jíyìn fún nìkẹyìn mo pàdé ọlọ́pàá lọ́nà ó wá béèrè lọ́wọ́ mi wọ́n ní kí lélẹ̀ mo ní àpótí ẹ̀rí ni oníṣẹ́ òun lè wò mo ní ẹlòmíì kì í wò torí pé ẹni tó bá di ẹ̀rí àtẹ́tọ́ fẹ́ gbé fún àwọn nìkan ló gbọ́dọ̀ mọ̀ tó wà nù ẹ̀ lẹ́yìn èyí tó pè ní ẹ̀rí náà lẹ́yìn ẹlòmíì ò gbọ́dọ̀ mọ̀ kó tún gbọ́dọ̀ sọ tó wà ń bẹ̀ gan síta fún yàn mo wá sọ mo ní ṣùgbọ́n tó fẹ́ wò mo tó fẹ́ wò ó ní ọ̀gá I know they look ọlọ́pàá nìyàwó tó mọ lọ́nìyàn ìyàgá tó bá under the section of law ẹ ṣe kọ́kọ́ sọ fún pé àwọn tó ní àpótí ẹ̀rí pé kí wọ́n pè yẹn kẹjọ sọ̀rọ̀ kọjá ẹ sí level àwọn movement ló tiẹ̀ àwọn movement tó dẹ̀ pariwo páwọn lápótí ẹ̀rí gbogbo pátá ló lápótí èṣù wọ́n gbọ́ lápótí egun àti lájílẹ̀ a máa fọ́ gbogbo ẹ̀ fún yín wọ́n lápótí ifá ẹ ti yá wèrè orí yẹn ṣé bọ̀ pé movement máa sọ pé àwọn ìṣe kankan àyíkọ́ lọ́pàá fàkẹyẹ orí ti burú orí yóò ti burú àpótí tabawadé lọ elder movement or sacred or eternal àwọn ló máa kó sí Oríyọmí nínú pé ìtú ọkùnrin dẹ̀ sọ fún ọ pé ẹ̀yin náà lọ bẹ̀kẹ́ lọ tú ẹni bá ṣe o tú kò yẹ kéèyàn ṣe ojú ààrẹ o tú yẹ kéèyàn rí àwọn akọ́là máa sọ̀rọ̀. now mo rò pé gbọ́ gbogbo nǹkan tó ọmọkùnrin yẹn sọ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n torí pé mi fẹ́ gbà wá lásìkò torí pé ibi tí mò ń lọ lórí ọ̀rọ̀ yìí ó jí gan ẹni tó sọ̀rọ̀ rí sọ wọ́n dẹ̀ ní point bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbọ́rọ̀ yẹn ṣe pọ̀ tó point ẹyọ kan ló wà reasonable mbẹ in my own side wàá dẹ̀ sọ̀dí wàá yàn náà ọ̀rọ̀ ẹ má kánjú rárá ẹ stable sórí ẹ dúró sórí àtìbà ètí mo bá sọ tí ò dáa Ọlọ́run á kọ́ mi mọ̀ ọ́ ṣe torí pé mi ń ṣáńgẹ́lì àkọ́kọ́ ni wípé Oríyọmí travel why not tí ò dúnlé kó yanjú ọ̀rọ̀ yẹn ìyẹn ò sínú ọ̀rọ̀ ṣùgbọ́n ó wá rán àwọn ọmọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ dé tòrútòrú pé ẹ máa lọ tú ẹ máa lọ ṣègbà ẹ máa lọ ṣàwo ọ̀rọ̀ yẹn make sense torí wípé gbogbo àwọn tí à ń pè ní ẹni Ọlọ́run yìí ṣe gbogbo wọn náà ló gbéṣẹ́ Ọlọ́run dání ọ̀pọ̀ lẹ́ni Ọlọ́run nínú mùsùlùmí nínú kìrìsìtẹ́nì tó dẹ̀ gbéṣẹ́ èṣù dání tí nǹkan kan bá ṣe àwọn ènìyàn látàrí àpótí ẹ̀rí yẹn láburú wọn á pín sọ́nà méjì o wọ́n lè sọ pé torí pé agbára tó wà lára àpótí ẹ̀rí ló jẹ́ kan rí wàhálà ǹjẹ́ ẹni tó ní àpótí ẹ̀rí ìjà àmọ́ tó fi pilẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká wá very careful èmi ò kì í sọ̀rọ̀ fẹ̀nu bọ́rọ̀ bá dẹ̀ ṣe rí lórí mi lọ́pọlọ mi bí ròrí mi bá ṣe gbé torí ẹ̀ ní mi kì í ṣe ń sọ̀rọ̀ mi sórí live màá record rẹ̀ màá play rẹ̀ màá rò kan tí mo sọ ṣé mo right mi wà ní pítán ṣùgbọ́n tí wọ́n bá tó ro tiẹ̀ ó ṣe kó tó yàtọ̀ sí tèmi ó wá jẹ́ pé nù tèmi ìwọ ló ti wá mú làákà ìlú mẹ́ ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ that is point tí mo rí mú nínú ọ̀rọ̀ ẹni yẹn ó tẹ́ jẹ́ ká wo ibi tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ wọ́n report ẹni yẹn sọ ó ní òun ti gbé àpótí ẹ̀rí dání táwọn ọlọ́pàá dá òun dúró tó níṣẹ́ fẹ́ wò tí wọ́n ní àwọn òwò torí pé wọ́n ní case pẹ̀lú àpótí ẹ̀rí gbà yẹn tí ọlọ́pàá bá fẹ́ ṣe proper investigation tó bá ní case pẹ̀lú àpótí ẹ̀rí ó di dandan wọ́n á tú àpótí ẹ̀rí wò ẹ ṣe yẹn léní ẹ sọ̀rọ̀ nípa Kaaba kì í ṣe pé torí pé mo jẹ́ mùsùlùmí èèyàn ń kú sí Kaaba dáadáa tí ó sì lẹ́jọ́ nú torí pé wọ́n mọ̀ kó wá coincidence kì í ṣe pé Kaaba ló pààyàn now ẹ wá jẹ́ kájọ gbé làákà ìyẹ̀wò kájọ ṣe rí ọpọlọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lórí particular àpótí ẹ̀rí tá à ń rojọ́ lé lórí yìí gangan kì í ṣe àpótí ẹ̀rí generally o àpótí ẹ̀rí eléyìí tá à ń rojọ́ lé lórí gangan ẹ jẹ́ kájọ gbé làákà ìyẹ̀wò wọ́n ní ọmọ kan fọwọ́ kàn ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ ọmọ yẹn kú wọ́n mú rìpọ́ọ̀tù lọ sọ́dọ̀ Oríyọmí lo afẹ́níò yẹn bóyá rescue wòlíì yẹn tàbí rescue ìjọ wọn because a mọ̀ pé wọn tí èèyàn bá ń wa mọ́tò lọ tọ́lọ́tí bá jánà mọ́ mọ́tò lẹ́nu tí mọ́tò bá gbá ọ lọ́tí tọ́lọ́tí bá kú
wọn ní pọpọlọ tí o wọn kò pààyàn ni o òkú ni ó jàre o bó tiẹ̀ jẹ́ pé yóò ti kú tán náà. now nínú bí ara ṣe ń ka àwọn èèyàn tó lásìkò yìí tí wọ́n bá gbọ́ pé ẹnìkan gbé nǹkan kan látàrí gbogbo tá a jọ gbọ́ àti tá a jọ ń rí lákòókò yìí ipò ṣekú pa èèyàn kan kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ tí ọlọ́pàá ò bá tètè débẹ̀ tàbí kírú kéèsì bẹ́ẹ̀ yẹn lọ sí Àgídìgbò. ìsídà kan sanwó chọ́ọ̀chì bẹ́ẹ̀ yẹn níná tàbí kan pa ẹni tọ́rọ̀ kan. now nídìí òdodo nírò rí ọmọ kékeré tèmi láti gbé àpótí ẹ̀rí láti sọ rẹ̀ lórí fídíò Hello Against Law nípa àwọn tí wọ́n jókòó ti àpótí ẹ̀rí. tápótí ẹ̀rí ò bá lọ́rọ̀ nínú, tápótí ẹ̀rí ò bá ní wàhálà nínú, àyàn that same particular àpótí ẹ̀rí yẹn ni mò ń sọ mí sọ lórí àpótí ẹ̀rí generally o fọpọlọ gbọ́ mi ni o kò dẹ̀ farabalẹ̀ gbọ́ mi. kò sí nǹkan kan tó fẹ́ mú Oríyọmí lọ́mọ tú àpótí ẹ̀rí tí ò bá ní ọ̀rọ̀ nínú. ìtú àpótí ẹ̀rí àwọn kan sọ pé ó yẹ kó tú kò yẹ kó sọ rẹ̀ lórí live ó yẹ kó tú kò yẹ kó. àkọ́kọ́ náà èèyàn tí ń wo Oríyọmí tó ń wò l'Àgídìgbò kì í ṣe Kristẹni nìkan, èèyàn tí ń gbọ́ Oríyọmí l'Àgídìgbò kì í ṣe Kérúbù and Séráfù nìkan, ẹlẹ́sìn míì ń gbọ́, ẹ̀yà míì ń gbọ́, kì í ṣe ètò ilẹ̀ Yorùbá nìkan. tó bá wá kọ̀ tí ò bá sọ rẹ̀ síta kí lẹ rò pé ayé máa sọ nípa ètò tó gbé dání? then àwọn ẹ̀dá kan wà nínú ayé tẹ́ ẹ ti wá ń sọnù nípa Oríyọmí Hamzat, tẹ́ ẹ ti rí Oríyọmí Hamzat bí ẹni tó jẹ́ pé áńgẹ́lì ni kò gbọdọ̀ ṣe àṣìṣe kankan. why? Ọlọ́run ọba nìkan ni ò ní ṣe àṣìṣe nínú ayé. èèyàn lóríyọmí Hamzat ẹ̀jẹ̀ àtomi ló ń lò, ìyànjú ló ń gbà tó fi jẹ́ pé ibi tó ti ń perfect ó pọ̀ ju ibi tó ti ń ṣe mistake lọ. kí ló wáá dé tó ṣe pé tẹ́ ẹ bá rí ibìkan tó ti ṣe mistake ẹ ní lọ lo ibi tó ti perfect. ìgbà táwọn èèyàn sọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel èmi ò dóríyọmí lẹ́bi torí mo rí i pé ó ti perfect lọ́nà tó pọ̀ sẹ́yìn, tó tí nǹkan àṣìṣe kékeré kan bá wá wáyé mẹ́yìn lẹ́yìn pé kẹ́ jẹ́ kó realize kò tí kankan fi ṣe kẹ́ máa sọ pé iléeṣẹ́ rẹ̀ máa parẹ́. ta ni ó parẹ́? tó bá kójọ pẹ̀lú èrò lókù, tí ò bá kójọ pẹ̀lú èrò tó o bá sọ pé yóò parẹ́ ìwọ ló parẹ́ ṣáájú ọjọ́ píparẹ́. nínú ìròrí mi mo rí wípé ṣíṣí àpótí ẹ̀rí yẹn ó dàbí pé ó fi ṣe àfọ̀mọ́ fún ẹni tó ní àpótí ẹ̀rí yẹn ni kọ́kà àwọn tí ọmọ wọn kú kó lè clear, torí pé nínú ìdájọ́ ó kàn jẹ́ páyé ò ní wò yẹn mọ́ kí lọ́mọ yẹn wá débi àpótí ẹ̀rí tó fi ṣalábàápàdé ikú rẹ̀ mbẹ́. ayé ò ní béèrè yín mọ́, ṣé kò dẹ̀ yẹ kí wọ́n béèrè? ṣùgbọ́n wọn ò ní béèrè torí pé ọmọ yẹn gangan ti kú, kò lè sọ tó gbé dédé àpótí ẹ̀rí. ṣé wọ́n fẹ́ túṣẹ́ Ọlọ́run wò nínú àpótí ẹ̀rí yẹn? ṣé èèyàn kan ló rán ni? ṣọmọ yìí tiẹ̀ kéré, ọjọ́ orí ẹ̀ kéré, ṣó kàn ṣeré lọ síbẹ̀ ni? aláwòhálà. ṣùgbọ́n ìrìn àjò t'Oríyọmí Hamzat rìn ó dẹ̀ tún sọ wípé tán bá ka kéwú tó kọ síbẹ̀ ibi tó ti rí ara rẹ̀ nù tí mo sọ fún ẹ pé 75% àwọn pípù yìí tán pèrè àwọn lólórí ẹ̀sìn àjọṣepọ̀ wà láàrin wọn. ṣé Kristẹni ló hàn kéwú sínú wàhálà fúnra rẹ̀ tó di àpótí ẹ̀rí? sorry to say that because ọ̀pọ̀lọpọ̀ lè máa wò wípé àwọn àṣírí tó wà nínú àpótí ẹ̀rí tá a fẹ́ kó hàn síta náà nìyẹn. lọ sí nǹkan kan nínú ayé tó jáṣírí, Ọlọ́run ọba nìkan ni àṣírí tó pera rẹ̀ láṣírí tá a rí tá a sì ní rí. ṣùgbọ́n tí ń jẹ́ gbàgbọ́ náà ni pé ohun tá a rí tá a gbàgbọ́ láti ṣe gbàgbọ́. tó dẹ̀ pé tí nǹkan rí kan bá ṣẹlẹ̀ tàbí nǹkan burú o máa gbàgbọ́ Ọlọ́run ló ṣe, tí ń jẹ́ ìgbàgbọ́ nìyẹn. tẹ́nìkan bá pẹ̀rẹ̀ lẹ́lẹ́sìn ìgbàgbọ́ tí ò bá níyàn kò ní gbàgbọ́. tẹ́nìkan bá pẹ̀rẹ̀ ní mùsùlùmí òdodo tí ò bá níyàn kò dín kì í ṣe mùsùlùmí òdodo 100%. tó bá rà ṣiṣẹ́ mi sọ síta o fẹ́ correct mi ni, mi ò sọ fún ẹ pé mo mọ̀ ọ́ ṣe, mi ò sọ fún ẹ pé mi ò lanú òkùnkùn kọjá rí, mi ò sọ fún ẹ pé mi ò ṣoògùn rí,
mo lè má ṣe mọ́ ní ìsìn tó bá yẹ pé mo déwájú ẹ wá sóògùn sọ síta mi sọ pé kò sí o ṣùgbọ́n mo fẹ́ find it ta lọ́lọ́run gangan ṣé ọlọ́run wà ní tòótọ́ ṣọlọ́run dúró tíyàn mo dẹ̀ ń rí wàláhì tàláhì súnmọ́bìláhì lè sí láhùwà ẹ jẹ́ ká yọ tẹ̀sí kúrò mẹ́ ẹ má wò pé pàtó pé mo jẹ́ lẹ́sìn Islam tí mo rí àjò yẹn bíi pé wọ́n fi fọ ọkàn àwọn tí ṣòro ṣẹlẹ̀ sí wọ́n fi fọ mọ́ then tí Oríyọmí Hamzat bá tí nǹkan kan bá fi lè ṣẹlẹ̀ ọmọ Nàìjíríà fẹ́ dúdú àtàwọn tó wà ní diaspora wọ́n á fẹ́ dúdú pé bó ló parí sí I thank God ọ̀rọ̀ àfáà Ṣakí àtìyàwó ẹ̀ àtàfáà Láìdé sáàfẹ́ mọ orí sáwà gan tá a jẹ́ mùsùlùmí ṣé gbogbo ayé ọ̀fẹ́ mú Oríyọmí Hamzat lálàṣejù lórí kéèsì yẹn I thank God pé nìyẹn jẹ́ mùsùlùmí tó bá ṣe pé lẹ́sìn mẹ́ẹ̀ ni ebi wọn fẹ́ sí threatening rẹ̀ ó sọ yẹ kó jẹ́ pé mùsùlùmí ni ó máa wádìí ìfitótó mùsùlùmí to that extent most of us kéèsì tí Oríyọmí ń treat jù tó ń háàṣì mọ́ jù wọn láyà àwọn àfáàní ẹ̀sìn tó nítorí tí kọ́kọ́ máa bínú nìyẹn pé ẹ̀sìn pèrè ayé láàfà ẹ wá rìn báyìí ẹ wá rìn báyìí ẹ wá rìn báyìí ẹni tó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run ò ní wẹ̀yìn kò yẹ kó kàn tẹ̀ tó kó kọsẹ̀ sókè àwa bínú àwa ń sọ̀rọ̀ òdì sí iléeṣẹ́ Àgídìgbò tí wọ́n bá dára rẹ lójú wípé nínú ẹ̀sìn tó wà Kérúbù and Séráfù òun ṣe òfin tún téèyàn ṣe ni ṣó gbẹ̀rí ẹnì kejì rẹ jẹ́ ṣó gbẹ̀rí ẹnì kẹta rẹ jẹ́ tí wọn náà bá wá jẹ́ àfáà tó ń sin lọ́run rẹ pẹ̀lú inú mímọ́ ṣé gbogbo àfáà yé lórí bẹ́ẹ̀ so káwá torí wípé àfáà kan wọ́n wá ṣẹ̀ àwa ti wò pé wọ́n bá wí àwa ti wò pé torí ẹ̀sìn kò gbọ́dọ̀ bẹ̀sìn wa jẹ́ ẹ̀sìn ò lè bàjẹ́ ẹnìyẹn ló máa bàjẹ́ tẹ́nìyẹn ò bá dá tá àfáà yẹn ò bá bàjẹ́ tá àfáà yẹn ò bá dá àfáà yẹn ló máa bàjẹ́ ẹ̀sìn ò lè bàjẹ́ kò sí kankan tó lè ṣẹ̀sìn Ọlọ́run tó bá ṣe pé Kérúbù and Séráfù ẹ̀sìn Olúwa ni kò sí ẹnì kankan tó lè ta àpò àlà sí ẹnìkan ò lè torí ọmọ ìṣe yẹn ní ìsìnkú kò sí Kérúbù and Séráfù mọ́ ẹnìkan ò lè sọ pé kò sí àpótí ẹ̀rí mọ́ torí pé májẹ̀mú Olúwa yín ìlàpótí ẹ̀rí yẹn kí mi ò tó lè sọ̀rọ̀ lórí nǹkan màá ṣèwádìí lórí ẹ̀ sápótí ẹ̀rí wà sápótí ẹ̀rí real àwọn Celestial àwọn ìjọ mímọ́ tí wọ́n máa ń lọ nínú ẹ̀mí ọ̀kan mi ò ṣùgbọ́n kí n tó lè fẹnu àbùkù kan kankan tàbí kí n tó lè parọ́ mọ́ nǹkan kan màá kọ́kọ́ ṣèwádìí mi dáadáa mo ṣèwádìí ẹ̀ dáadáa mo rí pé lótìtọ́ àti lódodo tí wọ́n bá lọ inú ẹ̀mí wọn kì í jẹun oúnjẹ ẹ̀mí náà ń jẹ àdìtú ní kéèsì yẹn tó o bá fẹ́ tu ò wá sọnù nínú ayé ó bẹ́tà kó fọlọ́run sáàyè rẹ̀ níbi tó o bá ti bọ́ lọ́run rẹ̀. ṣe gbọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà ni ti ń lọ inú ẹ̀mí ní ìsìn ṣe gbọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà ni ti ń gbómi àdúrà kí wàá la fẹ́ máa jà sí Ọlọ́run tó lẹ́sìn tó gbé gbogbo ẹ̀sìn yẹn kalẹ̀ ó yẹ o òun ló sì mọ̀dí tó ṣe gbé kalẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tẹ̀yìn wá fẹ́ hàn ara yín lè mọ̀ nítorí ẹ̀sìn tí òun ṣẹ̀sìn yín gbogbo ẹ̀sìn láyé tá à ń sìn kò sẹ́ni kankan tó ní Ọlọ́run ló ní. That's my own belief. Mo ń ṣe Ṣàngó, mo ń ṣe Fá, mo ń ṣe Ọbàtálá, mo ń ṣe Jésù, mo ń ṣe Ànábì. Ọlọ́run ló ní tó o bá ní rorí tẹ̀lé mi. Tó bá ń pẹ̀sìn Fá, ẹ̀sìn Ṣàngó, tó bá ń pè lẹ́sìn àbáláyé. Káwọn pípù yìí tó dáyé, èèyàn ní Ṣàngó, èèyàn l'Ògún. Káwọn pípù yìí tó dé, ayé ti ń jáyé. Ní against àwọn tó ń tẹ̀lé. Nígbà t'Ọlọ́run mọ̀ wípé òun ò fẹ́ Ògún, òun ò fẹ́ Ṣàngó, òun ò fẹ́ Èṣù ọ̀dàrà, kí ló dé tí ò pa wọ́n rẹ́? T'Ọlọ́run mùsùlùmí bá mọ̀ pé òun ò fẹ́ Kristẹni lókè èpẹ̀, kí ló dé tí ó dìlítì wọn? T'Ọlọ́run Kristẹni bá mọ̀ pé òun ò fẹ́ mùsùlùmí, kí ló dé tí ó dìlítì mùsùlùmí?
tọ́lọ́run mùsùlùmí bá mọ̀ pé wọ́n fẹ́ babaláwo kí ló dé tí ó dìlítì babaláwo tẹ́lẹ̀dùmarè babaláwo bá mọ̀ pé wọ́n fẹ́ mùsùlùmí wọ́n fẹ́ kristẹni kí ló dé tí ó dìlítì wọn tí wọ́n lọ́wọ́ bá dìlítì wọn ni tí wọ́n ló máa bá kọ́ ṣe correction ọmọ pé tí wọ́n gẹ́gẹ́ bá ti ń bú ẹ̀sìn kan òun bú ṣe ọlọ́run ni iṣẹ́ ọlọ́run ló ń bú ọlọ́run ló ń takò ó yàtọ̀ síra wọn gédégédé tó ìrìn àjò torí ọmọ Hamzat rìn lórí kéèsì yẹn ní ìròpó tó bá yé ṣe ń ṣèdájọ́ yẹn I thank God màmá tó sọ̀rọ̀ yìí kristẹni ni ìròrí mi ó tẹ̀lé ìròrí ẹ̀ ìgbọ́dọ̀ sọ pé ìròrí tí wọ́n tẹ̀lé tèmi tó rán jù mí lọ nínú orúṣẹ́ olúwa wọ́n sì jù mí lọ lọ́jọ́ orí ẹgbọ́n nǹkan tí màmá yìí sọ. bàbá Oríyọmí lọ àkọ́dì nǹkan tí wọ́n sọ ibi tí ó láǹdì sí ni pé bàbá Oríyọmí bọ́ síta wọ́n wá àplọ́jì lọ́wọ́ gbogbo kérúbù àti séráfù wípé àwọn gbé àpótí ẹ̀rí yẹn wá sí ọ́fíìsì wọn torí tó ṣe ṣe àplọ́jì nìyẹn o but èmi fúnra mi èmi ò mọ̀ pé wọ́n gbé àpótí yẹn wá sí ọ́fíìsì èmi ò mọ̀ bọ̀gbà tí mo rí àwọn fídíò yẹn mo rí wípé wọ́n gbé àpótí ẹ̀rí yẹn but kí nìdí tí bàbá Oríyọmí torí mo rí àwọn ọmọ séráfù kan à ń jáde à ń sọ̀rọ̀ wípé báwo ló ṣe yẹ kán gbé àpótí ẹ̀rí yẹn wá síbẹ̀ yẹn ṣó yẹ kán gbé àpótí ẹ̀rí yẹn wá sí ọ́fíìsì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo wá fẹ́ tọ̀mọ́lẹ̀ kékeré sí fún wa iná ọmọ ò ní jó wa o bí orin kan ni ẹni tó kàn ló mọ ìjì ń jà nínú ayé mo dúpẹ́ ó Jésù ìjì ò jà mí ó bàbá iná ọmọ kì í ṣe nǹkan tí wọ́n máa ní ẹ kó lọ ṣẹlẹ̀ sí ọgbà ẹ kó rí bó ṣe máa ń rí lára Ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí kí Ọlọ́run Mósè Orímọládé kó bá mi tù wọ́n nínú gbogbo ọmọ yín tó kù lórúkọ Jésù wọn á sanjọ́ fún yín ìdílé tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí Ọlọ́run á bá mi tù yín nínú ẹ ò ní rí kú ọmọ mọ́ àwọn ọmọ tó kù wọn á da yẹ̀pẹ̀ bò yín wọn á sin yín ẹ jẹun wọn dalẹ̀ nígbà tí mo wo fídíò tí bàbá Oríyọmí ṣe ẹ rí pé bàbá Oríyọmí ò sí nílé èmi mọ̀ pé wọ́n ló wà nílé àwọn fúnra wọn náà jọ lọ gbé kí nìdí tí bàbá Oríyọmí lọ fi gbé torí ṣe rí tí nǹkan bá bà wá mo rí wa wípé tó bá ti ta tọ́dọ̀ wa báyìí àwa fly out ẹ ní sọ̀rọ̀ níbi tí kíni yẹn ti ṣẹlẹ̀ Rome 12:9 bàbá mọ̀mọ́ ó ní ní ti ìfẹ́ fi ìyọ́nú fẹ́ràn ara yín ó ní ní ti ọlá ẹ fi ti ẹnìkejì yín ṣáájú Rome 12:9 tó o bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ṣé àpótí ẹ̀rí ló yẹ ká dùn ni àbí ẹ̀mí tó sọnù ẹ̀mí tẹ́ ẹ̀mí lè dá padà mọ́ ẹ̀mí ọmọ odidi ọmọ mọ̀ tí ọmọ yẹn fẹ́ jà láyé ṣùgbọ́n mo rí wípé ó bà wá ibi tó bà wá làwa ń sọ̀rọ̀ sí nígbà tí mo rí àwọn sí ànẹ́sì kan tó jáde mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ara àwọn ẹlẹ́rìí ò mọ̀ tán bá ní owó kan jalè níbì kan ẹni tó ní nǹkan ló mọ̀ ẹni tó ní nǹkan ṣùgbọ́n gbogbo ẹni tó bá wà ní sọ̀ráǹdì yẹn ara wọn ò mọ̀ kí nìdí tí bàbá Oríyọmí fi ṣe nǹkan tó ṣe yẹn fún ẹni tó ń ṣe investigation fún ẹni tó jẹ́ àwọn journalist ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣá tán bá ní kèsì kan wà níbì kan gbogbo nǹkan tí ènìyàn fi ń ṣèwádìí ló máa fi ṣèwádìí ní jọ́ọ̀jì wípé àbí irọ́ ibi báyìí la máa wá sí àní wá síbi rárá ẹni tó bá fẹ́ ṣòtítọ́ ẹni tó bá fẹ́ kó àkóyawọ́ nǹkan gbogbo nǹkan tán bá ti lè mẹ́sàn pé eléyìí wà ńbẹ̀ rí àwọn ọlọ́pàá tán bá fẹ́ ṣe investigation wọn tán bá ti lè mẹ́sàn orúkọ gbogbo orúkọ yẹn náwọn ọlọ́pàá máa lọ wọn á lọ máa ṣe investigation wọn á fẹ́ wo connection wo ló wà ń bí tán fi rí di òótọ́ mú òun ni ìgbésẹ̀ tí bàbá Oríyọmí gbé kán ní wọn dárúkọ àpótí ẹ̀rí rárá sí ọ̀rọ̀ yìí kò sún tó kan àpótí ẹ̀rí ìgbé kí ni bàbá ọmọ mú wá síbẹ̀ ni wípé ọmọ ṣí àpótí ẹ̀rí ọmọ kú wọn sọ kéèsì tán mú wá ní yẹn wọn sọ wípé ṣe lára ọmọ òyá o wọn gbọ́mọ lọ hospital o àwọn olówó o ọmọ ṣí àpótí ẹ̀rí lọmọ kú ṣe mọ̀ pé kéèsì tán bá mú wá síwájú ènìyàn òun ni wàá ṣiṣẹ́ lé lórí ṣó ti yé ok tó bá èmi tí mò ń sọ̀rọ̀ yìí tí èmi náà bá fẹ́ àpótí ẹ̀rí báwo èmi náà fẹ́ mọ̀ kí ló wà nínú àpótí ẹ̀rí tí ọmọ ṣí tó pààyàn wàá fẹ́ wa tótó kí ojú everybody lè ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ṣe sọ o báyìí lọ̀rọ̀ ṣe rí o bọ̀ o gbọ́dọ̀ ṣe investigation sí gbogbo ẹ̀ ìwọ tó bá fẹ́ ṣe journalist ìwọ tó bá fẹ́ jẹ́ tẹ́ ń ṣiṣẹ́ orú bàbá Oríyọmí ṣe yẹn o gbọ́dọ̀ bò sẹ́yìn ìka kan o ní gbèsè kan bọ́ọ̀rọ̀ bá ṣe rí ilẹ̀ gbọ́dọ̀ dájọ́ ẹ̀ tí mùsùlùmí bá ṣẹ̀
tó bá ti jẹ́ mùsùlùmí ló jẹ̀bi sọ fún mùsùlùmí wípé o jẹ̀bi wọn ò wí bẹ́ẹ̀ kan kú bẹ́ẹ̀ tó bá jẹ́ kìrìsìtẹ́nì náà gbé wá síwájú yín tó bá ti jẹ́ kìrìsìtẹ́nì ló jẹ̀bi sọ fún kìrìsìtẹ́nì wípé ẹ lóòsà ẹ jẹ̀bi dàsọ ṣùgbọ́n tẹ́ bá ti ń fi ẹ̀sìn ṣe ẹ ní lè ṣerú iṣẹ́ yẹn ẹ̀yin tẹ́ wà ní orú iṣẹ́ tẹ́ ìjọ ń ṣe yẹn ẹ gbọ́dọ̀ máa sọ òtítọ́ torí ẹ̀yin ni agbẹnusọ fún ará ìlú ẹ̀ ń jà fún ẹ̀tọ́ ọmọ ará ìlú wípé kí olóòótọ́ kó má kú sípò kà kí ni àwọn ènìyàn ṣe ń sá lọ ọ̀dọ̀ Oríyọmí gan torí àwọn kan sọ pé ẹjọ́ sóríyọmí jẹ́ police station ni ẹ̀yin náà tẹ́ wá lọ ń gbẹ́jọ́ ṣé ẹ rí police station lẹ̀kẹ́ tó lọ bóríyọmí ni kí ló dé tẹ́ mú ẹjọ́ lọ Àgídìgbò gan kò sí adájọ́ mọ́ kò sí lọ́ọ̀yà mọ́ kò sí police station mọ́ kí ló ṣẹlẹ̀ sí Nàìjíríà tó fi rí bẹ́ẹ̀ wọ́n rí wípé táwọn bá gbé ẹjọ́ lọ bóyá police station ìdájọ́ èyí bọ́n ṣe máa ṣe ó máa pẹ́ ó máa fà á lẹ̀ ó máa ṣe ẹ̀wọ̀n ní tètè dá wọn lóhùn òun ni everybody ṣe ń wá way out orú àwọn wo la tún lè lọ bá tó máa gbèjà wá jà òun náà ṣe ń lọ ọ̀dọ̀ Oríyọmí kì í ṣe pé wọ́n rí police station kì í ṣe pé wọ́n rí ibi tán lè gbẹ́jọ́ lọ ṣùgbọ́n wọ́n mọ̀ pé tá a bá rí ọmọ ẹnìkan bíi tiwa ó máa gbèjà wa á lè bá wọn ọlọ́pàá sọ̀rọ̀ á tètè yá òun ni ẹjọ́ ṣe máa ń tọ̀dọ̀ Oríyọmí tán fẹ́ fi sọ Oríyọmí di adájọ́ ọ̀sán gangan torí wípé agbẹnusọ ọmọ Yorùbá ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni ohun tẹ́jọ́ ṣe ń lọ sí Àgídìgbò nìyẹn kì í ṣe pé àwọn èèyàn mọ̀nà ọlọ́pàá láti lọ torí ibi tá a bára wa òun ló fà wọ́n gbé ọ̀rọ̀ wá síwájú mi wípé àpótí ẹ̀rí ṣe báyìí àpótí ẹ̀rí náà ni màá lọ bó bá jẹ́ mi ìyálé Mósè èmi náà fẹ́ mọ̀ nǹkan tó wà nínú àpótí ẹ̀rí tó pààyàn wáì ṣọ́tiyé wà á máa wá dífin tó tò ní kí torí ṣé mo wípé a ní àwọn ará ìlú yẹn wo èrò bó ṣe pọ̀ wọ́n fẹ́ lọ síbẹ̀ yẹn láti lọ jà fúnra wọn láti lọ gbèjà òkè tá a bá fi wọ́n lẹ̀ kán dáná sun gbogbo àtàpótí ẹ̀rí àti gbá kán dáná sun gbogbo ẹ̀ wọn ò ní rídìí ọ̀rọ̀ mọ́ wọ́n lè ní àpótí ẹ̀rí yẹn gangan ní tòótọ́ òun ló mú jẹ ṣùgbọ́n ẹnìkan bá wọn dá sí ẹ̀yin má wọ́rí o èmi ni agbẹnusọ yín màá bá yín dá sí ẹ ṣáà ní sùúrù ẹ kú tẹ́ḿpà ó gbé àpótí ẹ̀rí tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ a ní choice mọ́ bí nǹkan bá ti lè ṣẹlẹ̀ báyìí ohun tí ò ṣẹlẹ̀ rí máa ṣẹlẹ̀ torí ó ti ṣẹlẹ̀ náà nìyẹn wọ́n dẹ̀ gbé àpótí ẹ̀rí nìyẹn ókè gbogbo ayé ẹja rí o ẹ máa tún tó wà nínú ẹ̀ ní o torí hàn ní nǹkan kan ló pààyàn ń bẹ́ o ṣé mọ̀ pé ẹjọ́ tí wọ́n rò nìyẹn ẹjọ́ tí wọ́n mú síwájú ẹ̀ nìyẹn o kò ní sọ wípé kì í ṣàpótí ẹ̀rí torí òun náà ó lóun látijọ́ tóun ti gbòun ò mọ̀ wípé àpótí ẹ̀rí ń pààyàn òun ò gbọ́rú ẹ̀ rí èmi fúnra mi náà iye tinú bíbélì la gbọ́ rí wípé ìhùsà torí pé ìyẹn ó yàtọ̀ sí tẹ́ẹ̀ ṣe ń bí báyò ó yàtọ̀ gédégbé àpótí ẹ̀rí àná ó yàtọ̀ sí tá à ń ṣe practice torí kì í ṣe ohun tó wà nínú àná ló wà nínú tẹ́ẹ̀ ṣe ohun tó fi yàtọ̀ nìyẹn kán ní àpótí àná òun yẹn náà ní gbogbo yín níbẹ̀ ni wọ́n ti ṣẹlẹ̀ a lè ní wọn gbọ́dọ̀ fọwọ́ kan pé ó máa ń mú jẹ ní tòótọ́ torí pé ó pa Hausa o ṣùgbọ́n kì í ṣe ohun tó wà nù yẹn ẹni tán ló wà nù yín ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ Kristi ó ti kú ó ti jíǹde kò sí nínú ẹ̀ mọ́ bíbélì tó sọ fún wa wípé kán máa ṣe ń gbà yẹn bíbélì kan òun náà ló sọ fún wa wípé don't go there again ẹ má rántí ẹ̀ mọ́ ẹ ní lè máa wá torí wípé wọ́n rí wípé àwọn ènìyàn ohun tán rí náà fẹ́ máa bọ wọ́n fi Ọlọ́run sílẹ̀ wọn ò fẹ́ sin Ọlọ́run mọ́ ó sọ fún Jeremáyà lọ gbé àpótí yẹn kó lọ gbé pamọ́ nígbà tẹ́ ẹ bá délẹ̀ náà ẹ má rántí ẹ̀ mọ́ ẹ ní lè ṣe mọ́ ẹ lè máa fọkàn yín sí Kristi nìkan ohun tí bàbá Oríyọmí ṣe yẹn òun ni wípé kó hàn sí gbogbo ayé ó lè fi sọ́dọ̀ ẹ ó lè fi sọ́dọ̀ wa ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ń ṣe kérúbù ni wọ́n bí mi sí kérúbù ni omi kérúbù ni wọ́n gbogbo ìdílé mi kérúbù ni wá láti jọ bàbá mi gan ti dáyé àgbọ́rú ẹ̀rí wípé wọ́n gbé àpótí ẹ̀rí níbi tọ́nà ti ń ṣe o wọ́n gbé lọ ilé ẹjọ́ ọ̀n sì ó pààyàn àwa náà kérúbù gan àwa fúnra wa ò gbọ́ rí àwa gan fúnra wa fẹ́ mọ kí ló ṣẹlẹ̀ you know ẹ̀yin ẹlẹ́rìí gan náà ó surprise pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ yes ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ a ò gbọ́rú ẹ̀rí kí ló ṣẹlẹ̀ ti Hausa ni látijọ́ ẹ̀yin gan ti ń ṣe ṣe ẹ̀rí àpótí ẹ̀rí tẹ̀yàn sí tó mú jẹ ẹ̀yin rí ni ó fọ́nì sẹ́yìn náà ẹ̀yin náà gbọ́dọ̀ jà nídìí ọ̀tọ̀ a gbọ́dọ̀ mọ tó ṣẹlẹ̀ a gbọ́dọ̀ kò ṣẹlẹ̀ rí tinú bíbélì nìyẹn kò sojú wa kì í dẹ̀ ṣe tó wà nínú bíbélì ló wà ń bí ẹ̀yin fúnra yín gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ lè kárì nǹkan ntẹ́lẹ̀ ń bọ yẹn tẹ́ gbàgbọ́ ẹ gbọ́dọ̀ lè jà fún rárá àpótí ẹ̀rí kì í ṣe wọ́n ṣe ó mú jẹ afẹ́rí tó wà nù ẹ̀ ẹgbẹ́ síta àwọn Yorùbá máa pariwo pé tí ògùn ẹni bá dáni lójú bíbélì wá sọ fún wa wípé bí ìwọ bá mọ òtítọ́ òtítọ́ á sọ ẹ́ di òmìnira ọ̀rọ̀ Ọlọ́run tó fi báàkì wa nìyẹn níbi òwe yẹn tí àwa gbọ́dọ̀ máa lò wà òtítọ́ yẹn gbọ́dọ̀ dá ẹ lójú wà á bold nídìí òtítọ́ pé yes mo fẹ́ rí ohun tó wà nídìí ẹ̀ Oríyọmí dẹ̀ bá yín gbé kí wàhálà mọ́ ṣẹlẹ̀ kí bàbá ọmọ lè gbàgbọ́ wípé sápótí ẹ̀rí ni ní tòótọ́ àbí nǹkan kan àbí ọ̀tọ̀nu tó pọ̀ mọ́
kí wàhálà kí píìsì lè rọlẹ̀ òun ni àpótí ẹ̀rí ṣe dá gidigbo wọ́n dẹ̀ gbé wá ó yá ẹja àbí ẹni bá mojú ọ̀rọ̀ náà ni ẹ̀yin tẹ́ ẹ mojú lè já ẹ bẹ̀rẹ̀ sí kí ló wà ń bẹ̀ kí gbogbo ọmọ Nàìjíríà rí kó mọ̀ bá tó tánìṣì yín lọ́la tó dẹ̀ bá tánìṣì yín lónìí náà ó tánìṣì náà nìyẹn torí a fẹ́ mọ Séráfù gan fẹ́ mọ tó wà nínú àpótí ẹ̀rí tọ́nà sí tó mú jẹ àbí everybody ló fẹ́ rí ókè wọ́n bẹ̀rẹ̀ sí ṣe lọ nìyẹn a bẹ̀rẹ̀ sí rí igi tí wọ́n kọ wà láàsì igi tí wọ́n kọ kéwú lóríṣiríṣi sí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tú Oríyọmí tún sọ̀rọ̀ kan ó ní tó bá jẹ́ kéwú tí wọ́n kọ yìí gbogbo tán kọ yìí o tó bá lọ jẹ́ ọ̀rọ̀ búburú ni a jẹ́ wípé òun ló mú jẹ ní tòótọ́ that is true torí kì í ṣe Yorùbá lẹ fi kọ́ kì í ṣe Jésù lẹ fi kọ́ èdè àwọn Arabic lẹ lọ mú lẹ kọ́ you know ọmọ Yorùbá sì là wá níbí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ lùmọ́ Yorùbá àáfi Yorùbá kà ṣùgbọ́n ó lọ yá èdè elédè èdè àwọn Aráàbù lọ́hùn olóòfin kọ́ ó gbé sínú àpótí a gbọ́dọ̀ bá wa wọ́n gbọ́dọ̀ translate ẹ̀ ní tòótọ́ gẹ́gẹ́ bí adájọ́ ókè ẹjọ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ta ló gbọ́ kéwú ta ló lọ Aráàbù nínú yín ta ló mọ èdè àwọn Aráàbù tó wà ńbẹ̀ náà ló máa tu wọ́n dẹ̀ tu wọ́n nìkan àmì kí ló dé tẹ̀ fi Yorùbá kọ àmì sí lára tẹ́ ẹ jí ọmọ Yorùbá ó fẹ́ kọ àmì ta ni àmì Jésù ni àmì Ọlọ́run ni àmì Ọlọ́run ni ìyẹn ni wọ́n tún kà kan wọ́n ní wọ́n kọ ẹ̀mí mímọ́ sí lára ẹ̀mí mímọ́ ta ni ẹ̀mí mímọ́ Ọlọ́run Kristi ẹ̀mí mímọ́ ìgbà kan tún rí wọ́n mú mi wọ́n ní wọ́n fẹ́ ìyẹn ibi tán ti fẹ́ kà ní fídíò yẹn tán àrí fídíò yẹn mọ́ àwọn ẹ̀mí wọ́n ní àwọn ò rí kà praise the Lord mo wá fẹ́ bi àwọn ọmọ Séráfù ohun tí patu ṣe wáyé lónìí nìyẹn mo wá fẹ́ bi wá léèrè kí nìyẹn ní ṣe igi mo rí wípé kìkì igi báíbù àti ẹ̀rọ wọn kàn sí bíbélì ń gan ó yẹ kán sí bóyá ṣé báíbù ló wà nú ẹ̀ ní àbí kùránì ó hàn sí o wọ́n kàn gbé bíbélì wọ́n gbé jáde báyìí pé ọ̀rọ̀ Ọlọ́run rèé á ó yẹ ká sí wò ká tiẹ̀ mọ̀ bóyá kùránì ni àní báíbù ni mi ò tí ì rí fídíò yẹn ó dẹ̀ ṣe pàtàkì ókè ẹ wá jẹ́ ká bira wa gbogbo ẹlẹ́rìí gbogbo ẹni tó ń ṣẹ̀rí gbogbo ọmọ Séráfù àgbáyé kí ni ìtumọ̀ ká kó igi ní àjọ máa bira wa kí ni ìtumọ̀ ká kó igi ká kọ wàláàsì ká kọ àmì ká gbé sínú àpótí ẹ̀mí mímọ́ ká gbé sínú àpótí ká wá lọ kọ èdè Árábù ká fi kọ ọ̀rọ̀ Ọlọ́run orúkọ àwọn màláíkà wọ́n lórúkọ àwọn màláíkà nìkan orúkọ màláíkà kẹ wá kọ sí ara aṣọ kẹ wá fi yíbí kẹ wá gbé sínú àpótí kẹ wá máa gbé àpótí yẹn kẹ wá máa rú kiri o wípé Ọlọ́run lẹ ń bọ̀ so ṣe é gbọ́ létí gan ìwọ fúnra ẹ gan nígbà tẹ́mi fúnra mi rí gan mo wá wò pé igi lẹ kọ ọ̀rọ̀ sí lẹ ń rù kiri lẹ ń gbé kiri igi ẹ wá kọ ọ̀rọ̀ Ọlọ́run sí igi lára ẹ wá ń gbé kiri ṣé ohun tó wà nínú àpótí ẹ̀rí àná gangan nìyẹn ìwọ gan wá bi rẹ̀ léèrè ṣé igi ló wà níbẹ̀ lánàá ok igi tó wà níbẹ̀ lánàá igi ọ̀pá Árónì tó rúdì níbo lẹ ti rí báyìí òun dà nínú àpótí ẹ̀rí yẹn ìkòkò wúrà oúnjẹ wúrà mánà tó fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì ní aginjù òun dà nínú àpótí ẹ̀rí wàhálà ọ̀rọ̀ Ọlọ́run bíbélì ni o ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ báíbù a rí bíbélì níbẹ̀ yes ẹgbẹ́ bíbélì síbẹ̀ bọ̀ èmi ò wá mọ̀ bóyá báíbù nítorí wọn ṣí o a rí báíbù níbẹ̀ o ṣé níbo ni wọ́n wá kọ́ sí nínú bíbélì wípé ẹ kó jọ síbì kan o ẹ mọ òru kiri ẹ máa ṣe ní ìrántí níbo ló wà nínú báíbù ọmọ Kérúbù àti Séráfù níbo ló wà tẹ ẹ̀yin ẹlẹ́rìí tẹ bá lè fún mi wípé ibo ló wà ní ìrántí ẹ máa ṣe ní ìrántí mi dàsọ. tí olórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí ọ̀nà àpótí ẹ̀rí tí kì í bá ṣe pé ìkórira mi wà sọ́lọ́hun lára Oríyọmí Hamzat ọ̀rọ̀ yìí ò go to that extent. aṣágbọ̀rí tá a bá jẹ́ Kristẹni ìwádìí agbọ́dé bíi wípé tí èèyàn bá jẹ́ ní ibi láyé tó ń ṣe ibi tó bá dédé àpótí ẹ̀rí yóò kíkà báyìí yóò kíkà àbámọ̀ bẹ́ẹ̀ nù agbọ́débẹ̀ tó jẹ́ ní ibi àtúgbọ́dé bíi wípé àpótí ẹ̀rí èsè tí wọ́n bá di tó kọ̀mpléètì ẹ jẹ́ ká yọ iléyàmẹ̀yẹ ẹ̀sìn kúrò bẹ́ẹ̀ tá a bá gbọ́ láàṣọ mo lè má rí àpótí ẹ̀rí èsè nǹkan tẹ́nìkan lè gbé
tàbí téèyàn méjì lè gbé tàbí téèyàn mẹ́ta lè gbé. Ṣùgbọ́n o fọ́nrán òwú kan máa ń gbé àjànàkú dé tí ò bá sí lórí right. Ẹyọ kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn. Dancing pẹ̀lú gbogbo nǹkan tó rí Yọmí rí tó dúró lórí pé dandan àpótí ẹ̀rí yẹn ni ló pa ọmọ yẹn ni. Ó dúró lórí ẹ̀ kí wàá lè fẹ́ gbà bẹ́ẹ̀ ṣé ẹ fẹ́ trend ni àbókànwò yín kẹ́ ẹ máa túṣe Ọlọ́run àbókànwò yín kẹ́ ẹ máa fa wàhálà lórí áàpù. Because I don't understand. Nígbà wáṣẹ táwa ò tí ì dé tẹ́nìkankan ò tí ì dé tí bàbá ńlá kù bàbá wa ò tí ì dé. Tí àwọn olóṣèlú wa lónìí yìí inú ibi tó yẹ kẹ́ ẹ pé kí wọ́n kọ́kọ́ máa wọ̀ kí wọ́n tó dórí àlééfà ìlàpótí ẹ̀rí wa níbi ìwádìí tèmi ṣe pé kí wọ́n wọ bẹ̀ tí wọ́n bá tún á sọ̀kalẹ̀ tó bá dá wọn lójú pé àwọn mọ́ nínú ìjọba ọdún 4 àbọ̀dún 8 tí kálukú wọn bá ṣe kán gbọ́lú wọn èyí tó bá jẹ́ original àpótí ẹ̀rí ni ẹ pé kán wọ bẹ̀ kán jáde àwọn táwa interview wọn lórí ẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ confam tí ń bẹ nínú àpótí ẹ̀rí èmi ò kó èrò ìyẹn ò papọ̀ mẹ́sìn ẹni mùsùlùmí ni kí n lọ wá débẹ̀ kọ́ ẹ forget tí n bá fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan màá kọ́ mọ̀ túmọ̀ nǹkan yẹn but inú mi dùn pé ẹni yẹn sọ wípé wọn ò tí ì di àpótí ẹ̀rí yẹn complete ẹnìkan sọ ní bóyá ó kù kẹ̀kẹ́ àbùkù áńgẹ́lì ètò àìpín yẹn di complete wọn à ní gbé that is why tèmi náà ṣe correction fún Alhaji Oríyọmí Hamzat wípé ká má máa risk nǹkan tí ò ṣe é risk mọ́ látàrí pé wọ́n fẹ́ satisfy aráàlú. Ẹ má risk ẹ mọ́ ẹ má risk ẹ mọ́ àwọn èèyàn súnmọ́ wàhálà ju àlàáfíà lọ. Yorùbá dẹ̀ burú tẹnu wa bá tutù láàárọ̀ yóò gbóná lálẹ́. Nítorí wúwo làpótí ẹ̀rí tó dẹ̀ nítumọ̀ nínú ẹ̀sìn tiwọn làpótí ẹ̀rí ọ̀kan èmi ṣùgbọ́n tí n bá fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan àṣewádìí lórí ẹ̀ dáadáa mi ì bá yín polú àpótí ẹ̀rí o mi ì dẹ̀ fàbùkù kan àpótí ẹ̀rí torí ẹnìyẹn ń fi àpótí ẹ̀rí ó fi ń wé Káàbà tí ó dẹ̀ jọra wọn tí ó dẹ̀ papọ̀ mọ́ra wọn kì í ṣe gbogbo Kristẹni ló ń lo àpótí ẹ̀rí kì í dẹ̀ ṣe gbogbo ẹni tó bá jẹ́ Kérúfù àti Séráfù nìkan kì í ṣe gbogbo wọn ló ń lo àpótí ẹ̀rí. Likewise nínú Celestial ẹni tí ò bá nípè ó ṣeé ṣe kó má jẹ́ wòlíì Ọlọ́run ló ń yan wòlíì fúnra rẹ̀ nínú Celestial tó bá jẹ́ sẹ̀lẹ̀ gidi ní o kí ẹ sáwọn sẹ̀lẹ̀ junction sẹ̀lẹ̀ bus stop. tó gbé sí tún jẹ́ wòlíì gan wọ́n tún jura àwọn lọ nínú wòlíì ẹ̀mọye wòlíì tó ṣe pé kó lè tó bá gòkè ẹ̀mí ọlọ́jọ́ 3 ọlọ́jọ́ 7 ẹ̀yin ò lè go ọlọ́jọ́ 7 wà ẹni tó sì lè lo 21 days wà tó dẹ̀ pé tó bá jíṣẹ́ fún ẹ confam. So tábà wá kí bá ṣe pé kò pọn dandan ká máa pèsè kan jẹ́ ká tó polówó tiwa ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù. Ọlọ́run ló dìde gbélé iṣẹ́ Àgídìgbò kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ò lè dé tọlọ́pàá tí wàá labàdìbà sọ́pọ̀lọpọ̀ ní hàn lábẹ́nú ní ìṣiṣẹ́ wọn á gbé lọ tọlọ́pàá ni àìmọye nǹkan alámì tí ò bá ti ṣẹlẹ̀ tí wọn bá ti para wọn tí wọn bá ti súnlé tí wọn bá ti balẹ̀ jẹ́ bọ́ọ̀nà jẹ́ ẹ wo orú kéèsì Ridwan Igboro ẹ ṣá wà lórí program Àgídìgbò. So ètò Ọlọ́run ni let's forget about pé Oríyọmí jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ojú ẹ mùsùlùmí ẹ sì má rí bí áńgẹ́lì ẹ forget kálukọ́ lọ tẹ́wọ̀ ara rẹ̀ pa láti wákàtí lọ yẹ ẹsẹ̀ tó jókòó tí wò ṣẹ́sìn ló jókòó tí ní àbáwọn tó ń bẹ́ẹ̀ di ẹ̀sìn yẹn àṣẹ̀rántí báwọn tí ń bẹ́ẹ̀ di ẹ̀sìn yẹn kọ́ náà gbàgbá gbogbo ẹni yòówù tẹ́ bá rí tó pera rẹ̀ lásìwájú ẹ̀sìn 75% wọn wọ́n ń ṣe business náà ń ṣe. la fẹ́ máa tanra wa jẹ́ sí tó bá fi mú ọ tó ní bísínẹ́sì míì lẹ́yìn ẹ̀sìn tó jókòó tì ó ń ṣe bísínẹ́sì ni ó jẹjẹkújẹ ó sì ṣekúṣe ó híwàkuwà tòró oníṣòwò ló ní wà láìtàlá iye mọ̀ dànù lọ́dọ̀ ẹni iye tọ́ra
bó tó bá ní business míì tó ń ṣe tó bá ní àfáà ni mí wòlíì ni mí babaláwo ni mí ó ṣe the point kódà kò sí kókó lásán lọ́nà táwọn èèyàn mọ̀ ọmọ pé wàhálà alájò lè mọ́ lóko láàárọ̀ àmọ́ bàbá délé àbáyá àmúti lóko wájú ni mo lọ yẹ̀gẹ́ mi wò yes pásítọ̀ gbélé wá mo lóko ẹlẹ́dẹ̀ mi ni mo lọ wọ àwọn ẹlẹ́dẹ̀ mi àmọ́ olódò ẹja ṣùgbọ́n pọ̀ kàn jókòó olóhùn ṣe tọ́lọ́hùn fọlọ́n lẹ́gùn ṣe tààrẹ̀ ẹ má bà ayé jẹ́ mọ́ ẹ má bà ayé jẹ́ mọ́ ọlọ́run wà bíi tàtijọ́ àwa là képe bíi tàtijọ́ mọ́ wọ́n á rí i pé àwọn sọ̀rọ̀ yìí àwọn sísí yìí àwọn gbólóhùn yìí ó ti fẹ́ jẹ́ kálàjì Oríyọmí náà máa bínú lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wàhálà irú sùúrù tí wọ́n ṣe ní èmi ò ní mo ń bẹ lọ́rùn rẹ̀ kó bẹ́ẹ̀ mi náà wọ́n á padà sọ̀rọ̀ mo mọ̀ pé eléyìí ò dí yín lọ́wọ́ nínú oore tẹ̀ ń ṣe eléyìí ò dí yín lọ́wọ́ nínú ìtẹ̀síwájú yín torí pé sílẹ̀tẹ̀ ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ni wà ẹ̀sìn ọ̀pápọ̀ mọ́ wà ṣùgbọ́n tó bá fẹ́ lẹ́sìn ó ní wà ṣáájú ni torí tó bá níwà ò ní sẹ́sìn rè ìgbà tó ní fi ń ṣètò tí ń ṣe inú ẹ ṣe rí ní ṣe ń ṣètò tí ń ṣe. mi ò bẹ̀bẹ̀ kẹ́ ẹ mọ́ bá a fi nǹkan ṣe mí o agbára tí ń bẹ lọ́wọ́ yín tó ju tọ́lọ́run lọ yẹ. gbogbo múlẹ̀ tẹ́ máa ṣe fáwọn èèyàn tí wọ́n máa wá bá yín lé tẹ́ máa pera yín ní tọ́lọ́run ò pè yín mi ì ní ẹ má lò fún mi o mi ò bẹ̀rù yín kankan mo mọ̀ yín gan ni o gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín tẹ́ ń pè ṣe fanda ní ojú rí kíní tẹ́ ń ránṣẹ́ sí mi o ẹ̀yin tí ń fa báyìí tí ń fún lẹ́gbàáǹdì ni o Oríyọmí ò ṣẹ̀ǹtẹ̀ ẹ̀ lè máa ṣe bẹ́ẹ̀ ẹ má tú ara yín láṣìírí o ẹ pera yín ẹ bára yín sọ̀rọ̀ o kì í s'Oríyọmí o kì í s'Oríyọmí o eléyìí ṣe pé bóyá èèyàn proud àbẹ́yàn ń ṣe kinní kan mo ti fún yín ní very long rope to pull mo dẹ̀ rò pé ẹ pera yín padà mo dẹ̀ rí pé ẹ ṣetán láti pera yín padà Oríyọmí Hamzat gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀ni tẹ́ ẹ fẹ́ ṣe nítorí àpótí ẹ̀rí go ahead and do it. I am not begging you. My apology. Mo fi ń appeal sí àwọn olódodo, àwọn tó gbé nǹkan gidi lọ́wọ́, àwọn tó gbé ẹ̀sìn lọ́wọ́ tí wọn ò ṣẹ̀sìn. Mi bá ẹ̀yin ẹlẹ́sìn olóòórùn rádaràda ìbá yín sọ̀rọ̀. Èyí tẹ́ pé oríṣiríṣi kéèsì yìí wọ́n ti gbé wá sọ́dọ̀ wa. Tẹ́ fún àwọn obìnrin tó wá sọ́dọ̀ yín ní nǹkan jẹ tí wọ́n dọ̀tá àyà wọn tí wọn ò ní mọ́gbọ́n bímọ 3 4 fún yín. Tí Ọlọ́run ò pè tẹ́ ń pera yín tẹ́ lọ kọ́ṣẹ́ tí wọ́n dẹ̀ ti kọ́ṣẹ́ kìnnìkan ti free. Tẹ́ pé ẹjọ́ bá sóògùn kó sóògùn ẹjọ́ bá sí lọ́hùn kó sí lọ́hùn. Ẹ lè halẹ̀ mẹ́mi o. Èmi ò sí ní ẹ̀tẹ́ lè halẹ̀ mọ́ o. Mo tún sọ fún yín lálẹ́ òní. Tó bá tún rí mi jọ mi mo tún gbé bọ̀ ohun tí ó rí ọ jẹ́ tẹ́ bá rí mi jọ mi mo tún gbé bọ̀ ọlọ́pàá ti mẹ́gún eégún tó gbé ẹ̀kú sórí ọlọ́pàá mú kò ṣe eégún lọ́pàá yẹn àwọn ọmọ ẹ̀yìn eégún ni wọ́n ṣèyàn léṣe ọlọ́pàá mú eégún tẹ̀kútẹ̀kú ayé ọ̀parẹ́ láyé ìgbà kan bọ́lọ́pàá bá dá mọ́tò dúró tó bá rí láwà nínú ẹ̀ tó bá ti ráwọn àfáà tó lówó láwà yóò ní wọ́n máa lọ ni nígbà tí ayé yahoo bẹ̀rẹ̀ tí ayé àwọn Boko Haram bẹ̀rẹ̀ bọ́lọ́pàá bá dá mọ́tò dúró pẹ̀lú láwà ní wọ́n serious searching náà ṣe àwọn ọlọ́pàá lọ dúró ní òjì wọ́n lọ dúró níbi tí wọ́n ti ń ta kíní aláìwé ọmọ nǹkan kan àwọn tó bá lọ ra nǹkan bẹ̀ ọlọ́pàá ń dá wọn dúró wọ́n yẹ báàgì wọn wò gbogbo ẹrù tí ọba ti ṣe é tú wò kó mọ dọdọ Oríyọmí tó bá dọdọ Oríyọmí wọn tú wò ẹnìnú bá ń bí inú ń bí fẹlẹ dá ẹni Oríyọmí ò bẹ̀rù ẹnì kankan o mo bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n mo bọ̀wọ̀ fún gbogbo kìrìsìtẹ́nì àti gbogbo mùsùlùmí tó bá dúró lójú ọ̀nà tọ́lọ́run kódà mo bọ̀wọ̀ fún gbogbo oníṣẹ̀ṣe tí ọba fi àbòsí ṣe é ṣùgbọ́n kẹ́nìkan wá máa ṣàbòsí wọ́n máa ṣiṣẹ́ láabi wọ́n á máa wò pé pẹ̀lú bóríyọmí ṣe ń bá a lọ yìí ó ṣeé ṣe kán gbọ́rọ̀ òun dọ́dọ̀ rẹ̀ jọ́ kan kí ni wọ́n wá máa bí wọ́n á máa wò pé irú kọ́jọ́ òun ó mọ̀ pé
nígbà onílé ṣe forí yọmí kò sí tẹ́sí forí yọmí ìwọ tó ríran òsì ìwọ ìran èké Gbẹ́ngà Adébóyè ó tètè kú lóòótọ́ ẹ bá sọ ṣùgbọ́n ọmọ rẹ̀ ò lè tètè kú Tọ́ba Ọ̀pálẹ̀yẹ tètè kú ṣùgbọ́n ọmọ rẹ̀ ò lè tètè kú Kọ́lá Ọláwuyì tètè kú ṣùgbọ́n ọmọ rẹ̀ ò lè tètè kú bẹ́ẹ̀ ni ikú tí ń bá kú bàbá mi ti bá ń kú ṣé ẹ ti gbọ́ ẹ ṣe gbogbo tó bá wù yín ẹ rìnrìn àjò tó bá wù yín nítorí àpótí ẹ̀rí ẹ mọ̀ pé Ọlọ́run ìṣẹ́gbẹ́ ẹnìkankan nítorí òdodo la fi ń ṣiṣẹ́ tiwa ṣé ẹ ti gbọ́ mo ti ṣí àpótí ẹ̀rí wò mo gbé lá bí o ti ẹ̀ ṣàpótí ẹ̀rí wò ẹ̀ níwèé mo ti ṣí àpótí tí ẹ ń wí wò mo gbé àpótí tí ẹ lọ pa ọmọ láti Gbọ̀ngán mo gbé débàdàn mo dẹ̀ ṣí wò kò sì sí tí ó ṣẹlẹ̀ kò sì sí tí ó ṣẹlẹ̀ ṣé ti gbọ́ because nígbà tí mo bẹ̀bẹ̀ yẹn ilẹ̀ yìí kan wá tún bọ́ta lè wá pera yín ní nǹkan lè wá ń sọ̀rọ̀ ẹ take it easy sínú ẹ tẹ́lẹ̀ halẹ̀ mọ́ o wọ́n halẹ̀ mímí o bí wọ́n ti halẹ̀ mímí á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wọ́n halẹ̀ mọ́ mi o ǹdẹ́ ti gbọ́ lẹ́nu bàbá tó wá lálẹ́ yẹn ǹdẹ́ ti gbọ́ lẹ́nu àwọn tó tún sọ̀rọ̀ yẹn tẹ́ ẹ jọ gbé nǹkan kan náà lọ́wọ́ tẹ́ ẹ bá fẹ́ sọ nǹkan kan ẹ lọ́ máa fúnra yín lésì nítorí bá sì wà nú àpótí ẹ̀ láàrin yín tẹ́lẹ̀ ẹ lọ́ máa yanjú ẹ̀ ọ̀kan èmi nítorí kan èmi ni àpótí tí ẹ lọ́ máa síwò òkú àdẹ̀tí síwò a rí pé nítorí wà ń bẹ̀ níwọ̀n tó yé wa o a rò pé ẹgbọ́n a rò pé kò lè pọmọ torí gbogbo tí a kọ́ bẹ̀ kò yé wa àdẹ̀rí tútán àbẹ́ẹ̀ gẹ́ẹ̀tẹ̀ etí ìsọmọsọ àìsí ní kọ́lọ́mọ lọ sí ọmọ rẹ̀ àti ní kí wọ́n pò lórí ẹ̀ tó kò sí pé ẹnìkan o yóò máa halẹ̀ mọ́ ẹnìkan ẹ jẹ́ kí oníkálukú kó máa ṣiṣẹ́ rẹ̀ lọ iṣẹ́ tiwa là ń ṣe ẹ̀yẹ́ ṣe ti yín náà Ọlọ́run bá yanjú ẹ̀ àpótí ẹ̀rí ti kúrò lọ́dọ̀ wa àti fà lé alápótí ẹ̀rí lọ́wọ́ wọ́n ti gbé e lọ sọ́dọ̀ wọn kò sí kankan lọ́dọ̀ wa mọ́ a gbé àpótí ẹ̀rí yẹn sọ́dọ̀ nítorí pé a fi ń prevent crisis tó ṣeéṣe kó ṣẹlẹ̀ lójú àwọn èèyàn ni àpótí ẹ̀rí ti padà ọ̀dọ̀ ẹ̀ tó ní ojú bá ń lọ. lẹ́ẹ̀kan sí èmi rọ Alhaji Oríyọmí Hamzat inú mi á dùn tí fídíò yìí bá láǹfààní àti dọ́dọ̀ yìí bá mi share fún wọn dẹ̀gbẹ́ gbogbo ẹ̀yin aṣíwájú ẹ̀sìn àti mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì mi select ìjọ nasfati ni wọ sasfati ni wọ babaláwo ni wọ Ṣàngó ni wọ Ọlọ́bàtálá ni wọ Kérúbù ni wọ Ṣẹ̀lẹ́ ni wọ CAC ni wọ mi select gbogbo tí ń jẹ́ lẹ́sìn láyé tó yẹ ká mójútó ẹ jẹ́ ká mójútó ẹ jẹ́ ká lóko mójútó ẹ̀sìn rẹ̀ ẹ jẹ́ ká lo ẹ̀sìn yìí láti fi jà fún orílẹ̀-èdè wa ẹ jẹ́ ká lo ẹ̀sìn yìí oore ọ̀fẹ́ tá a níbẹ̀ ẹ jẹ́ ká lò ká fi jà fún stéètì wa ẹ jẹ́ ká kìlọ̀ wa bàjẹ́ ìwọ bàjẹ́ tá a bá kìlọ̀ ẹ má jẹ́ kán pa lọ́wọ́ tiwa náà àwọn tó ṣàǹfààní rùn ìṣe pé ká máa bẹ̀sìn kan jẹ́ ká máa fi gbé tiwa lárugẹ ẹ̀sìn yẹn ò ní bàjẹ́ o ẹ̀yin lẹ́ bàjẹ́ o ọ̀rọ̀ Ọlọ́run ló lẹ́sìn rẹ̀ gbogbo ẹ̀sìn láyé yìí ẹ̀ǹdùwọ́ tó bá ń gbọ́ Ọlọ́run kó lẹ́sìn rẹ̀ jáde kó wá takò mi pé ẹ̀sìn tí mò ń sìn sọ káwọn ẹlẹ́sìn àbáláyé kí wọ́n sùn túmọ̀ tí jẹ́ Elédùmarè káwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì sùn túmọ̀ tí jẹ́ Olúwa wa káwọn ẹlẹ́sìn mùsùlùmí kí wọ́n wá sùn túmọ̀ tí jẹ́ Allah ojú kan náà lẹ́ẹ̀ padà sí nǹkan kan náà lẹ́ẹ̀ padà sọ nígbà táwa fi wà nú ayé àti rìn débi kan rí tí babaláwo gbé fásánlẹ̀ tó sọ wà tó ní la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ẹ kọ́kọ́ lọ ra Kùránì wàláhì tàláhì súnmọ́ billahi lẹ́sẹ̀ láàwọ̀ ṣé babaláwo wà lóhun ọmọ pé mùsùlùmí wà adẹ̀tí rírí inú Kùránì nígbà wọ́n lé ànábì wọ́n pe Sẹ̀tíù pé kó wá dáfá níbo ló wà Sẹ̀tíù sì rí ó sì dáfá ó sì rí bẹnu kòtò ṣé kò sí mbẹ ìbọn wà mbẹ sọlọ wọn wá sọ pé wọn mọ̀ pé babaláwo wà àbí kristẹni ti ń fa àyà tí hàn kéwú sára kínní wàhálà wọn pa àwọn ọmọ pé mùsùlùmí wà tí wọn lè fẹ́ kàrà yín léèmọ̀ sí irú yín ọ̀sán tí ó gbà
ẹ wo ẹ bẹ̀ mi subscribe sórí YouTube channel mi Àtìbà TV, then Àjànbàdàn Òjó TV, ẹ bá mi subscribe síbẹ̀. TV tèmi gangan ni ìbẹ̀lẹ̀ tí máa wo àwọn fíìmù mi. Ọlọ́run ní jẹ́ àfẹsẹ̀ ẹlẹ́kàfẹ́nu kan àtẹ̀sí àtẹnu àwa ò ní fi kankan kọ.